A kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀fálẹ́yẹ. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti fi ìwé pe Moshood Jimoh tí ó jẹ́ AIG ti iléeṣẹ́ ọlọ́pàá fún ìbéèrè àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án, èyí tí ó jẹyọ nínú ìwádìí tí wọ́n ṣe nípa ọ̀ràn ìpànìyàn méjì kan tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Wọ́n tún wá sọ fún ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn tí orí ẹ̀rọ ayélujára tí orúkọ òun náà ń jẹ́ Martins Ọ̀sẹ̀ tí gbogbo ènìyàn tún mọ̀ sí Very Dark Man láti wá sọtẹnu rẹ̀ lórí ẹ̀sùn kan náà yìí tí ó gbé jáde sí ìgboro ayé, èyí tí ó yẹ kí ó gba ilé-ẹjọ́ láàyè láti yanjú rẹ̀ nítorí pé kì í ṣe ọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Premium Time. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ẹ̀ka ti ìpínlẹ̀ Rivers ti bu ẹnu àtẹ́ lu mínísítà ti ìlú Àbújá Nyesom Wike lórí ọ̀rọ̀ tí ó sọ lòdì sí gómìnà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Rivers Chibuike Rotimi Amechi gẹ́gẹ́ bí ẹni tí kò ní ohun àmúyangàn nípa ọ̀rọ̀ òṣèlú àti ohun àgbẹ́kẹ̀lé nínú ètò ìṣèlú rárá. Àwọn ẹgbẹ́ NDC yìí tún wá fi ẹ̀sùn kan Wike wípé ó ń gbìyànjú láti ṣí ojú àwọn olùgbé ìpínlẹ̀ náà kúrò nínú ìgbàgbọ́ tí wọ́n ní sí ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 nípa sísọ fún àwọn akọ̀ròyìn tìlú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun wípé ètò ìdìbò ti ọdún 2027 ni wọ́n ti parí ètò rẹ̀ hàn pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Alukoro ìpínlẹ̀ ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers Agabe Blessing Kabolo ASP ti sọ ní ọjọ́ Ìṣẹ́gun nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ wọn wípé iléeṣẹ́ àwọn ti fi ọwọ́ ṣìnkún òfin mú àwọn afurasí mẹ́ta kan ti ẹgbẹ́ ọ̀daràn tí wọ́n fi ẹ̀sùn kàn pé àwọn ló pa òṣìṣẹ́ ọlọ́pàá méjì kan nígbà tí wọ́n ń ṣiṣẹ́ dídá ọkọ̀ dúró láti ṣe àyẹ̀wò inú ọkọ̀ tí wọ́n bá ti dá dúró ní ìlú Alu ti ìpínlẹ̀ náà. Kabolo tún ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé ìṣẹ̀lẹ̀ ibi wáyé ní ọjọ́ 29 oṣù kẹfà June 29 ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Nínú àwòrán tí ó ń jà ràìnràìn káàkiri ẹ̀rọ orí afẹ́fẹ́ ni wọ́n ti ṣe àfihàn obìnrin kan tí ó sọ pé òun ni ìyá ọmọbìnrin tí Michael Olise agbábọ́ọ̀lù ní bí, tí ó sì tún wá ń sọ ní ìgboro ayé pé ó ti gbàgbé ọmọ náà nítorí pé kò kí ń ṣe ojúṣe ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí bàbá fún ọmọ yìí. Ó tún wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé Olise kì í fún àwọn lówó láti fi ṣètọ́jú ọmọ rẹ̀, kò kì í pè tàbí béèrè àlàáfíà ọmọ náà àyàfi tí òun bá fògùn mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Leadership. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ló gbé jáde síta nínú àkọsílẹ̀ rẹ̀ tí ó gbé jáde síta ní ọjọ́ Ìṣẹ́gun wípé ààrẹ Bọ́lá Tinubu ti ṣe àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ ológun, èyí tí ó bẹ̀rẹ̀ láti ìdá 30% sí ìdá 100% nínú ìdá 30% sí 80%. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé 250,000 òṣìṣẹ́ ológun ni yóò jẹ àǹfààní ìlànà ètò tuntun yìí tí yóò sì bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹsàn-án September 1st. Ìròyìn yìí ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn ipò tí yóò jẹ àǹfààní ètò ìlànà titun náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe àpèjúwe gómìnà Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí ẹni tí ó ń dojú kọ ìjákulẹ̀ síwájú ètò ìdìbò sí ipò gómìnà yìí tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ August 15. Nítorí ìdí èyí ló ṣe ń sọ ọ̀rọ̀ àbùkù sí ààrẹ Bọ́lá Tinubu nígbà tí ó lọ ṣe ìpolongo ìdìbò rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ọlọ́rundá, níbi tí ó ti ń rọ ààrẹ Bọ́lá Tinubu láti má ṣe yí èsì ètò ìdìbò nítorí pé ó lè fa ohun tí ó ṣẹlẹ̀ nínú ètò òṣèlú ọdún 1983 nígbà tí wàhálà ètò òṣèlú bẹ́ sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn This Day. Àwọn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ti kéde sí ìgboro ayé wípé ààrẹ Bọ́lá Tinubu kò pegedé láti díje fún ipò ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 nítorí pé nínú ìwé àyẹ̀wò ìforúkọsílẹ̀ tí ó fi ránṣẹ́ sí àjọ INEC láti fi ṣe àyẹ̀wò bóyá ó pegedé láti díje fún ipò ààrẹ ni kò kọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama tí ó lọ sínú rẹ̀, ṣe ní abala ààyè ibẹ̀ ṣófo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online.
ìròyìn eléyìí ló gbé jáde síta pé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) tí Rotimi Amaechi jẹ́ igbákejì olùdíje fún ipò ààrẹ ti fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Tinubu àti àwọn ẹgbẹ́ akọ̀ròyìn rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun pé wọ́n sọ̀rọ̀ àbùkù sí Archbishop Emeritus ti ìlú Àbújá John Cardinal Onaiyekan àti ìjọ Àgùdà Catholic. Amaechi fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lẹ́yìn ọ̀rọ̀ tí Onaiyekan sọ nípa ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ wípé ó bí ìdálẹ́bi láti ọ̀dọ̀ ààrẹ. Nígbà tí Amaechi farahàn lórí ẹ̀rọ móhùnmáwòrán ti iléeṣẹ́ Channel ni ó ti jẹ́ kí ó di mímọ̀ pé Onaiyekan kò yàtọ̀ sí gómìnà ìpínlẹ̀. Nítorí ìdí èyí, ṣe ni ó yẹ kí wọ́n fún un ní ọ̀wọ̀ tirẹ̀ àti pé òun kò lè la ojú òun sílẹ̀ kí wọ́n máa tàbùkù Ọlọ́run àti Jésù Kristi tí òun sìn kí òun má sọ̀rọ̀ rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti sọ ìdí tí gómìnà Siminalayi Fubara ṣe pàdánù lílọ sí ipò gómìnà fún sáà kejì pé kò ṣẹ̀yìn ìjà rògbòdìyàn òṣèlú tí ó wáyé ní ìpínlẹ̀ Rivers àti dídi ẹ̀bi ru ohun tí ó ṣe lápèjúwe gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ tí àwọn ọ̀rẹ́minú rẹ̀ nídìí ètò òṣèlú gbà á. Ohun ìfẹ̀hónú èrè rẹ̀ tí ó wà ní ìta òṣèlú. Ó sọ̀rọ̀ yìí ní inú ètò oṣooṣù tí ó máa ń ṣe èyí tí iléeṣẹ́ Channel TV ṣe àfihàn rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun nígbà tí ó sọ̀rọ̀ ìbáṣepọ̀ tí ó wà láàárín akẹgbẹ́ rẹ̀ olóṣèlú àti òun. Wike tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé òun sọ fún Fubara láti má ṣe kọ ẹgbẹ́ òṣèlú tí ó gbé dé ipò gómìnà sílẹ̀ ṣùgbọ́n kò gba ìmọ̀ràn tí òun fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Punch. Akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC aṣòfin Ajíbọ́lá Bashiru ti ṣàpèjúwe ètò ìdìbò sí ipò gómìnà tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ August 15 ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí èyí tí ó ṣe pàtàkì sí ọjọ́ iwájú ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó ṣe àtẹ̀jáde rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ló ti rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ láti tẹpá mọ́ṣẹ́ kí wọ́n sì rí dájú pé ẹgbẹ́ àwọn jáwé olúborí kí olùdíje fún ipò gómìnà Aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbánjí AMBO di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣe aláìlọ́ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. Ó dàbọ̀.